Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àánú Ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán Ọlọ́run kó má fi gbogbo mùsùlùmí ayé lẹ̀ títí fi di ọjọ́ ìdájọ́. Lórí ọ̀rọ̀ àfà àgbà tó ń já rìn tí gbogbo ẹ̀ kàn lọ tó ń bọ̀, àwọn èèyàn sàn sẹ́ndì oríṣiríṣi fídíò sí mi lórí ẹ̀. Mo á rí àfà kan, ẹ̀yin àfà kékèké yìí ẹ mọ̀ sọ pé ẹ̀ ń pọ́nyàn lé, ẹ̀ ń ṣàdúrà fún yàn, ẹ mọ̀ afẹ́ mọ́ dọ́gbọ́n fábùkù kan yàn. Ẹ jẹ́ kó rí yín pé ẹ mọ àwọn sàwáwù yín. O ṣàdúrà fún mufti, mi fẹ́ gbé fídíò ẹ wá ní torí mi fẹ́ káwọn èèyàn yìí ti wá fáìn tí máa fi lè attach fídíò ẹ mọ́ lásán ó kẹ́ràn nìyẹn. Àwọn tí àwọn gbàdúrà káwọn náà rí bíi tiwọn, àwọn ṣe kínní kan gbàtọ́ wà bá gbọ́rọ̀ jẹ́ ẹ̀pẹ́ nǹkan kan ọ̀rọ̀ tèmi fẹ́ bá wọn sọ ni pé kán jọ kán jẹ́ kí mọ́mọ́ àgbà rí sí o, kán jẹ́ kí mọ́mọ́ àgbà rí sí torí gbogbo àfa tó wà lẹ́yìn àti bó ṣe kínní kan abẹ́ mọ́mọ́ àgbà lẹ́wà ẹ ṣe gọ̀ báyìí. Ṣé mufti làwọn mọ̀ pé gbogbo àfa tó wà lọ́rùn pátápátá abẹ́ ìmáàmù àgbà náà wà? Ṣé mufti làwọn mọ̀? Ẹnu wọn lèmi ti kọ́kọ́ gbọ́ gbogbo nítorí o jẹ́ ńlọrin tábà ti yọba àlọ́rin kú mẹ́bàá ìmáàmù àgbà number 1 ẹnu mufti mo ti kọ́kọ́ gbọ́, irrespective of iye ọjọ́ orí tó wù kó ní tó bá ti jẹ́ ìmáàmù àgbà ìwọ number 1. Kí ló ń ṣe yín tẹ́ tó bá fẹ́ gbìjà fáà ẹ̀ bóyá nígbà tí mufti bá ti bá fẹ́ sọ̀rọ̀ wọn ní orí irú àwa yìí wọ́n sọ ọ́ báyìí orí irú àwa yìí làáfà àgbà ti bẹ̀rẹ̀ ìwọ ní kò wò ó bóyá àfa ẹ fọ́ọ̀lù sí kátígórì yẹn, ìwọ ni kò wò bóyá àfa ẹ bóyá ó fọ́ọ̀lù sínú irú kátígórì yẹn. Tá àfa ẹ bá ti fọ́ọ̀lù síbẹ̀ kò sí lára àwọn àfa àgbà nìyẹn. Tá àfa ẹ bá dẹ̀ ti fọ́ọ̀lù síbẹ̀ bísímìlà kí ló wá ń ṣe yín tó wá ní àwọn nìkan náà tó wà ó tí wọ́n ṣe iṣẹ́ aláàmọ̀ pé wọ́n wà ní ẹranko ní mi fẹ́ ajẹ́ tún gbọ́ wọ́n lẹ́nu ẹ̀ mọ́ o gbọ́. Abdulhakeem Mọ́fàlùtì súnmọ́ bí ìwọ tó ń ha àfa àgbà gbogbo iṣẹ́ tí bàbá mufti bá ti ṣe lọ́lọ́ Mọ́fàlùbáríkà sí ṣùgbọ́n kí n tó sọ tó ń fẹ́ sọ yẹn Hakeem Mọ́fàlùtì wọ́n ló máa ń jánu ló ń há àfa àgbà fún gbogbo àwọn èèyàn kéré kan ìwọ náà àfa àgbà ni àní nílé alimi tán bá ti pè ó láfa àgbà èyí sáfa àgbà wàá gbọ́ confirmation látẹnu ọba lọrin fúnra ẹ̀ ọ́ máa lé lẹ́yìn ẹ̀yin tẹ́ ń gbọ́ bá lẹ́nu ẹ̀ ń gbọ́ bá lọrin lẹ́nu ẹ̀yọ́ mọ́ àlẹ́ ẹ̀yọ́ mọ́tẹ́ ẹ̀ níran rí ọmọ àlẹ́ ni wàá gbọ́ confirmation fún ẹ̀ bísímìlá. àmì ẹ̀dọ́gbọ̀n láti mọ́tò àlá. bàbá ìmọ̀mọ́ àgbà. ọlọ́kùn màmá àgbà. bàbá ìmọ̀mọ́ àgbà tó jẹ́ pé gbogbo àwọn àfa àgbà ń bẹ lábẹ́ ìmọ̀mọ́ àgbà. ọlọ́kùn màmá àgbà. gbogbo àfa àgbà lábẹ́ ìmọ̀mọ́ àgbà ni wọ́n wà. gbogbo àwọn àfa tó bá tẹ ìgbàláwà nínú ilé yìí gbogbo àfa tó bá tẹ ìgbàláwà nínú ilé yìí àwọn kan bẹ jẹ́ kí wọ́n jogún gbà yà yíyan ló máa gbà àwọn àgbà àwọn kan bẹ wọ́n ṣiṣẹ́ gba láwà nínú ilé yìí ni yíyan grand mufti. bẹ́ẹ̀ ni bàbá wa gbogbo àwọn tó àkàlẹ̀ yìí ọbẹ̀ ìfúnyẹ̀ lóyè láì ní kó ṣiṣẹ́ gbà ó ṣiṣẹ́ tó bẹ̀rẹ̀ àwọn ìwọ̀nyí bẹ́ẹ̀ bá lọ ní wọ́n bá wọn kàlẹ́ ní Emirates transfer táwọn ọmọ máa tẹ̀ wọ́n dé márùn-ún tiwọn ó fi ọ́ tẹ̀lé sẹ́kẹ́mọ̀lá ló tẹ̀lé bàbá ló tẹ̀lé bàbá ló tẹ̀lé ó túmọ̀ sí pé wọ́n bẹ́ẹ̀ náà ṣe ìrọ̀lẹ́ àfa gbani wọn. Abdulhakeem ṣó ti gbọ́ wọ́n ní àwọn tí ọba Ìlọrin bá fún àwọn kan wà nílọrin jẹ́ pé ìdílé wọn ló máa ń joyè yẹn, àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń ṣiṣẹ́ gba oyè yẹn ní iṣẹ́ wọn àpọ́nlé tó máa kó bá lù Ìlọrin àti irú oríire tó máa kó wọ̀ lù Ìlọrin àti orúkọ rere tó máa sọ ìlú Ìlọrin nílùú òkèèrè òun lọ́ba fún wọn wò tó fún wọn fún wọn lóye. So wá gbọ́ wọn lẹ́yìn ìmáàmù àgbà talógbọ́ tó dárúkọ mufti nàmbà wọn wá kà wọn lọ lára wọn ni Malami Bandoma wa ṣé orúkọ bàbá ẹ̀ wà ń bẹ̀ sorúkọ àfẹ́ ẹ̀ wà ń bẹ̀ ẹ̀yin ọmọ àlè játijàti amúnigbọ́rọ̀ ní ọmọ àlè ọba ń sọ̀rọ̀ ìwọ ń takú ẹ̀yin ọmọ tẹ̀ níran rè ọba ń sọ pé báyìí ní nǹkan ìwọ ń sọ pé kò rí bẹ́ẹ̀ olówó ń sọ̀rọ̀ tálíkà ni wọn máa dí àwọn kí láì dí àwèrè tí àwọn bàbá ẹ̀ ní ń gbọ́n lísì tó gbọ́tọ̀ bá kà fúnra wọn yìí sorúkọ bàbá ẹ̀ wà ń bẹ̀ ẹ̀yin ọmọ ọ̀rọ̀ kìràn yìí ẹ̀yin lè máa ń fetí ara yín gbọ́rọ̀ káàkiri ẹ máa ṣe wọ́n sẹ́yìn nìkan ni mo sọ ń jò ní mo ní gbogbo iṣẹ́ tí bàbá mufti bá ti fọwọ́ sí báyìí àlùbáríkà máa ń wọ ọbẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ máa wò ó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ máa wo gbogbo òlú káàkiri gbogbo ilẹ̀ Yorùbá káàkiri ẹ máa rí àwọn náà máa joyè àfa àgbà nísìn àfa àgbà wàhálà ìwé pọ̀ náà àwọn ọmọ kéékèèké ọmọ Ìlọrin kólósì tó ń fà àti àṣà àtàbà tó ń fin ó ti kó sí ẹ lórí
kí ni wọ́n ràn wọ́n tẹ̀ ń ṣe ẹ̀kan ń bá àwọn èèyàn lójú jẹ́ káàkiri ẹ̀ ń pe àwọn ọmọ kéwu Malami Ibandoma àpòsí fídíò kan àwọn kan kọjá lẹ ọ̀rọ̀ tí pòfẹ́sọ̀ yẹn sọ kò bad ó bad ọ̀rọ̀ wo ni bad àwọn ọmọ wa ló kọ́ wọn àwọn ọmọ kéwu rẹ̀ tolúkálùkù sẹ́ẹ̀tì rẹ́kọ̀dù tẹ̀ ń kọ́ tàn ìtàn lolúkálùkù ń kọ́ náà ṣebí ayé náà wà ń jò ní tí bàbá òun lé rẹpẹtẹ tó ní òun èso màdàbíyàwó kọ́mọ́ kó màdàbíyàwó kọ́mọ́ pẹ̀ntì èsì tí wọ́n mọ́ra wọn o kọ́mọ́ fèrú gbàbùkún tí sọ bẹ́ẹ̀ fàdàbíyà bí gbójú bó ṣe wà náà lọ kí wọ́n á dé tẹ́yìn fẹ́ fèrú gbàbùkún lónìí ṣùgbọ́n náà làfà Abdullahi Salman ló ti máa ń post sórí péjì ẹ̀ lórí gbogbo yìí ti gbọ́ nàmbà wà á ti confam pé bàbá aléèlà lójú ṣùgbọ́n fatẹ́ pariwo lọ ní Mọ́ríkàs bàbá aléèlà wọ́n kọ́ àwọn ọmọ ṣáwọn ọmọ tí wọ́n kọ́ yẹn ní Mọ́ríkàs yẹn ṣádàbíyà ni wọ́n ẹranko pọ̀nù yín àwọn máa yín set record yín straight ni ẹranko láyé yín tí mufti bá ti sọ̀rọ̀ ẹ mọ̀ yẹ̀wò bó ṣe rí náà sì sọ yẹn ìwọ ni kó lọ wo kàtígórì àfa rẹ bóyá ẹ̀yin lẹ ń fẹnu ra àfa àgbà fáfá yín o bóyá iṣẹ́ àfa yín sì gbé wọn wọ ilé àfa àgbà àsọsẹ́ àjogúnbá o iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ṣe tó bá gbé wọn wọ kàtígórì àwọn àfa àgbà kàtígórì méjì náà wọ́n fi ń jà fa àgbà nílọrin ìsítà kan máa jo ìyẹn ń lé yín bí irú tí mọ́mọ́ àgbà tó ṣe jẹ́ yìí kọ́lọ́jà rẹ kankan rẹ mi gúngún lò tàbí kó o ṣiṣẹ́ takuntakun kó bá fi recognize ẹ kó o kálùbáríkà wọ̀lú kó o kórìíre wọ̀lú níta bàbá mufti ṣe nìyẹn náà inú wa ń bí yín ọlọ́mọ ẹ bínú kú ní bẹ́ẹ̀ ṣe wà yẹn bàbá mufti yáyẹ lọ bàbá mi Àjàdí ikọ̀